Africa Content TV. Sake ọmọlára ni ó kọ́. Àtọ́kùnlẹ̀ kí ẹ máa bọ̀. Ọba lọ́dọ́, ó ti lè díẹ̀. Ó ti ṣe tí ẹ̀ ó wà sọ̀tẹ́ sí. Àtọ́kùnlẹ̀ kí. Wọ́n ní bá tẹ́ ọ̀pọ̀ náà ti ṣe tí wọn. Àtọ́kùnlẹ̀ kí. Àtọ́kùnlẹ̀ kí. Ẹ máa bọ̀ wọ́n ní kí bọ́sẹ̀ pé ìlú ìyá ọgbà bọ́ọ̀lù tà. Ọ̀wọ́n gba iléèwé ọmọ. Wọ́n ní àwọn èké Yomi Fabiyi wípé ara kọ́mítì ni. Wọ́n ní wọ́n dẹ̀ ti gbìyànjú. Káàdì yẹn. Yomi Fabiyi. Àwọn ti gbìyànjú. Wọ́n ní wọ́n ti gbìyànjú. Go slow down. Go slow níbo lẹ wà. Afa ṣó lọ. Ṣé báyìí? Ẹ pàtó. Ẹ ṣe ẹ náà ẹ máa fà lówó. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n wá bẹ́ẹ̀ni. Dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n fún wa ní nǹkan tó fáwọn ọmọ olókùú. Tọ́rọ́ ni kọ́bọ̀ ní títì níbi tó ti mú lágbára lọ́wọ́ ọba ìlọ́po lọ́wọ́ ọba máa fi rọ́pò. Ògbé wọ́n ní pẹ̀lú ọbẹ̀ rí yín. Ògbé ẹ̀wọ̀n ògbé àyájú ìdí ìlà kí sọ̀yà ayédájọ́ ayédájọ́ lọ sóde wèrò rẹ̀ tó fẹ́. Àwọn àti wa gbogbo ló gbọ́ sí i. Ẹ̀ṣọ́ àti ìmọ̀ èyí kàfà àyàn Mustapha sí ìlú ẹ̀ka gbúgbàgbọ́ gbogbo èdè. Lóbi ṣe òbí Nàìjíríà.